gbogbo èèyàn ló lè ṣẹ̀ o èèyàn mẹ́ta ni kó o má ṣẹ̀ torí tó o bá ti ṣẹ̀ wọ́n Ọlọ́run kò lè gbèjà ẹ ẹ̀mí gbé ta ni gbogbo èèyàn ló lè ṣẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn mẹ́ta kan ń bẹ nínú ayé má ṣẹ̀ wọ́n torí pé Ọlọ́run kò lè gbèjà ẹ àkọ́kọ́. èèyàn pàtàkì mẹ́ta tí èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ nílé ayé kò sí bí ogun yẹn ṣe lè lágbára tó kò sí bí wàhálà yẹn ṣe lè pọ̀ tó èèyàn mẹ́ta yìí ẹ ò gbọ́dọ̀ ṣẹ̀ nítorí tí ẹ bá ṣẹ̀ àwọn ewu tí ó wà lábẹ́ ẹni tí ẹ bá ṣẹ̀ yìí òun lè fẹ́ gbọ́ látẹnu ìránṣẹ́ Ọlọ́run yìí táwọn ní èèyàn mẹ́ta yìí ẹ já gbọ́ fídíò ìsíwájú sí ẹ jẹ́ bẹ́ẹ̀ ṣe wo fọ́nrán yẹn má gbàgbé láti drop opinion yín ẹ drop comment. má ṣe ẹni tọ́lọ́run rán torí èèyàn ò lè dá ṣe Ọlọ́run dúró àwọn tí Ọlọ́run rán kì í fọ̀rọ̀ wọn ṣàwàdà. àkọ́kọ́ ẹni tí Ọlọ́run rán. má gbógun tì wọ́n torí Ọlọ́run ló rán wọn. ó ní mo bá ọba wí kàwé mo bá ọba wí nítorí wọn èmi kò sì ní gbà kẹ́nikẹ́ni ó ṣe wọ́n níwọ̀sí. amen. Amen. Ọlọ́run ló rán Mósè Fáráò ló fẹ́ dá dúró Ọlọ́run ní Mósè ó ní Olúwa mò ń gbóhùn ẹ̀ ó ní wọ ogun Fáráò náà ogun Fáráò tí wọ́n ń wò yìí ó ní ò ní rí i mọ́ torí pé Ọlọ́run ló rán ibi tó lé Mósè dé yẹn ẹ̀mí Mósè ò bá bọ́ o torí odindi ọba kì í pàṣẹ ogun kó má jagun o ọjọ́ tí Trump bá sọ pé ogun ẹ má bá ara àánú ìjà mọ́ ọ máa dúró o àná sì ó tún ní ìjà ṣẹ̀ṣẹ̀ kí ni o ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n tún yẹra wọn lọ. amen. mo náwó sí ọ ẹnìkan bá ẹ jagun lórí àyànmọ́ tó gbé wáyé o máa borí ẹ̀. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Òun kò jẹ́ kí ẹnikẹ́ni kó ṣe wọ́n níwọ̀sí. kò jẹ́ kẹ́nikẹ́ni ṣe wọ́n níwọ̀sí. Nítòótọ́ ó bá ọba wí nítorí wọn. ó bá ọba wí nítorí wọn. pé pé ẹ má ṣe fi ọwọ́ kan ní àmì má òróró mi. fọwọ́ kan ní àmì òróró mi. má ṣe ṣe àwọn wòlíì mi níbi. má ṣe wọ́n níbi. ó ti tán. Olúwa bá Fáráò wí nítorí Mósè ẹni tí Ọlọ́run bá rán má dàdúró má dàdúró ṣe amaru basa wata kọ yibili lárúfàní àlùwàsí ìjà má dàdúró ẹnì kejì tó gbúdọ̀ tára wọn ṣe òun nìyá ẹ ìyá tó fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ ra ẹ̀mí ọmọ abiyamọ yẹn ló jẹ́ kó máa pè kó máa jẹ́. ẹni ìkejì òun náà ni ìyá tó bí ni ẹjá tó máa wo fídíò ìsíwájú. ọkọ ẹ sọ fún ẹ pé kó má lọ sọ́dọ̀ mọ́mì ẹ ó dé accept ẹ n tó ń jẹ lọ́dọ̀ ọkọ ẹ máa expire ìbáṣepọ̀ àwọn àti ìyá ẹ ò lè expire tó bá ṣe DNA test ọmọ àkọ́kọ́ wò ó pé ṣé màmá yìí ló bí ẹ ó ti yé yín ẹ̀jẹ̀ bàbá ló máa ń wá kiri wọ́n máa ń tètè rí ẹ̀jẹ̀ ìyá lára ọmọ ẹ̀jẹ̀ méjì ló máa gbà wọ́n gbẹ̀jẹ̀ ìyá wọ́n gbẹ̀jẹ̀ ọmọ ṣùgbọ́n wọ́n máa ń kọ́kọ́ wò ó wípé kó tó ṣe DNA wọ́n kọ́kọ́ wò ó wípé ṣé ẹ̀jẹ̀ ìyá ṣé ìyá yìí ló bí ọmọ yìí ṣe rí ìyá yìí sì láti rí lórí DNA o bàbá ló difficult àti rí o ò gbúdọ̀ ṣẹ́ o even though tó bá wà níwájú Ọlọ́run tí ìyá ẹ bá pè wọ́n tún ní kò dá lóhùn but àwọn wòlíì kan ti wà nù ayé ń sìn ọmọ sọ pé àjẹrí mọ́ mi ẹ ibi tó fẹ́ràn ọkọ ẹ dé ó tẹ̀ lọ́kọlọ ó dẹ̀ bójú wò ìyá ẹ tó bá tásìkò tí ìwọ náà bá dé kíláàsì tí mọ́mí ẹ wà lọ́wọ́lọ́wọ́ ọmọ ò ní bójú wò ẹ. Ọlọ́run ò ráyè ẹ̀san ṣọmọye èèyàn tó ti wá tó ti padà ókè nínú àwọn tó ti kú àtàwátà wà láyé ta ló pọ̀ jù. àwọn tó ti kú ni o. a lè káyé èèyàn tó ti kú wọ́n lè káyé èèyàn tó wà láyé. so ìdí nìyẹn tó yẹ jẹ́ wípé wọ́n yí àwọn tó ti lọ Ọlọ́run ò ráyè ẹ̀san wàá gba ẹ̀san iṣẹ́ àwọn mẹ́rin ló sọ pé ká má ṣe kí ni o mo sọ pé má ṣe kí ni o má ṣe wọ́n má ṣe wòlíì tọ́lọ́run náà kò ń ṣe wòlíì Báálì o torí tó bá gbójú sókè tó bá ké pe Ọlọ́run ẹni tó rán máa dá lóhùn tó bá jọsẹ̀ mọ́lẹ̀ tó bá pe Ọlọ́run máa dá lóhùn ẹlẹ́ẹ̀kejì ìyá ẹ
ẹnì kẹta tó ò gbúdọ̀ ṣẹ̀ òun ni ẹ̀mí mímọ́ o tó bá dẹ̀ ń wá ẹ̀mí mímọ́ o ti wá ọlọ́run so má ṣe ọlọ́run torí kò sẹ́ni tó fẹ́ lọ bẹ ọlọ́run torí tọ́lọ́run bá ń bínú sí ẹ tẹ́mi bá tún bá bẹ̀bẹ̀ àjọ máa bínú sáà méjèèjì papọ̀ ọlọ́run tilẹ̀kùn lé oúnjẹ nílé àwọn Jákọ́bù ó lọ fi oúnjẹ sí Egypt ṣó jẹ́ kó jẹ́ àwọn Jákọ́bù ló máa padà wá jẹun ní Egypt ẹ gbé ọwọ́ méjèèjì sókè ẹ kígbe Olúwa alágbára tí ò fọjọ́ kan sùn lórí ọ̀rọ̀ mi wòlíì tí ò fọjọ́ kan sùn lórí ọ̀rọ̀ mi àfáà tí ò fọjọ́ kan sùn lórí ọ̀rọ̀ mi babaláwo tí ò fọjọ́ kan sùn lórí ọ̀rọ̀ mi Olúwa jẹ́ kó kanwọ́ rẹ lára mi. káàbọ̀ padà mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá mi wo ètò yìí mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá mi subscribe sórí ìkànnì mo kí gbogbo ẹ̀yin tí ẹ tún subscribe lẹ́yìn tí ẹ bá wo ètò yìí tán.